ṣeun tí ẹ̀ ń gbọ́ wa iléeṣẹ́ Premier FM láwà tí a ti ń kàn sí ta tí mo oríṣiríṣi àwọn ètò àti orin aládùn wá sí ẹtúgbọ̀n yín ní báyìí aago 8 àbọ̀ ti lù ẹ jẹ́ kí a jọ gbọ́ ètò Nurul Islam. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Allahu nurus samawati wal ard. Mathalu nurihi kamishkatin fiha misbah. Al-misbah fi zujajah. الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. èyí ni ètò yín ètò wa Nurul Islam lálẹ́ òní lágbára Ọlọ́run bá gẹ́gẹ́ bí ìṣe wa àwọn bàbá wa bàbá àdùnnú bàbá àlùbáríkà bàbá tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ Mahadun Najah yẹn ní àdúgbò Muslim Ìgbétóyè àwọn bàbá àwọn ni wọ́n ṣíwájú tí a tún ń tẹ̀lé wọn wá sí orí ètò ní alẹ́ ti òní àkí bàbá ẹ káàbọ̀ sí orí ètò tálẹ́ yìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Gẹ́gẹ́ bí ṣe wa àrò mẹ́ta oní àtúni wá ní alẹ́ yìí Fadilatu Sheikh Hiskil Hamza àwọn náà ń bẹ lórí ètò lálẹ́ tòní ẹ kí àwọn ará ilé. akí gbogbo ilé Ọlọ́run bá yóò san ilé san rẹ̀ o. ìdánilẹ́kọ̀ọ́ ti alẹ́ yìí ó ṣe pàtàkì púpọ̀ ó ní òun ṣe pẹ̀lú ìtọ́ṣẹlẹ̀ láìpẹ́ yìí yẹn nípa ọ̀sán di òru òru dọ̀sán irú ẹ̀ ti ṣẹlẹ̀ bí ọjọ́ mélòó kan ìmíì tún wá ṣẹlẹ̀ láìpẹ́ yìí bó tilẹ̀ jẹ́ pé kò kárí gẹ́gẹ́ bí ti ètò lọ níje lò bí ó ṣe kárí ìyẹn ni pé kòsófù shams kó òòrùn kó wọ́ọ̀kùn tàbí kí òṣùpá kó náà kó wọ́ọ̀kùn kí ni Islam ìhàwó ni Islam ojú wo ni Islam yìí ló fi wò ó lọ́dọ̀ wa níbí wọ́n ní tọ̀ ẹ má jayá o ẹ má jẹ́ kíní o torí gígangan ní ọ̀sán ní fi máa ń di òru àtàwọn ìdájọ́ míì lọ́lọ́kan ọjọ́ kan onísàdọ̀ wa Hiskil Hamza òní wọ́n máa bá ní yànnàná lórí ètò yín ètò wa náà ni o Nurul Islam ètò tí a péyàmá rẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro àbọ̀rẹ́rìn ní Èrúwà yàtọ̀ sí ètò tí ẹ̀ ń gbọ́ lálaalẹ́ ní ọjọ́ kẹjọkẹjọ ní déédéé ọjọ́ òní ètò míì tún ń bọ̀ wá lórí atẹ́gùn léyìí tí a pè àkọlé rẹ̀ ní àgbọ́yé Islam rédíò tí ó jẹ́ àmàgbọ́ ṣùgbọ́n tí ó jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ níbẹ̀ ó ní Dr. Sharafuddin Muhammadu Raji àwọn ni wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà so bí yóò bá ṣe máa lọ àmàgbọ́ fún ìrántí màmá wa yìí náà tún ní o màmá àlùbáríkà Alhaja Elizabeth Babatunde arántí Islam ní ká máa fowó ṣe lẹ́yìn òkú òǹlẹ́lẹ́yìí kẹsí pé àkàmá wa pa màálù ó jẹ gbèsè ò ní rí léwọ̀ ò ní rí lébọ́ sí má lẹ́yìn tó bá ṣe òkú tán lára àwọn ṣẹ́ẹ̀rẹ́ ìtì máa ń bá òkú òǹlẹ́lẹ́yìí òǹlọ́wà kámáwulẹ̀ dáì nà pẹ́nu Ustadh wa Hiskil àwọn náà bá ní tukọ̀ ètò ti alẹ́ yìí falyatafaddal Sheikh mashkura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي يقلب الليل والنهار ثم الصلاة والسلام على النبي الكريم صلى الله عليه وسلم
وعلى آله وأصحابه وكل من سلك مسلكه ونهج نهجه واكتفى على أثره إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. gbogbo ọpẹ́ tí Ọlọ́run ọba ní í ṣe alhamdulillah ọba tí ó jẹ́ pé iyì sánmà òru àti ọ̀sán yíyí padà ọwọ́ Ọlọ́run ọba Allah òun nìkan oṣù ni ó wà. à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá àti àwọn tí wọ́n jọ lùgbà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí dijọ́ gbèǹde alọ́kẹ́yàmà. gẹ́gẹ́ bí àwọn aṣáájú bí wọ́n ṣe sọ agbọ́nrin ìbáraẹnisọ̀rọ̀ ní àṣálẹ́ yìí yóò dá lórí sọ̀látùl kùṣúf, irun èyí tí oúnṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé rẹ̀ tó pa wá láṣẹ rẹ̀ wípé kí a máa kí nígbàtí ọ̀sán tó bá di òru àbí tí òru tó bá di ọ̀sán. ní àkọ́kọ́ kí ni à ń pè ní al-kushuf? àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni lílọ ìkan nínú àwọn ìmọ́lẹ̀ èyí tí a ti bá rẹ́ lásìkò tí a bá rẹ́ yálà oòrùn ni àbí òṣùpá, àsìkò tí oníkálukú ti fọkàn sí wípé àsìkò iṣẹ́ lélẹ́yìí, àsìkò ìjáde lélẹ́yìí, àsìkò ìgbọ́bùkátà lélẹ́yìí, lójijì kóòrùn ó sì wọ̀ pín lẹ́ẹ̀kan náà, àbí òṣùpá kó di tí ó di ń tọ́ lọ lẹ́ẹ̀kan náà, àbí kí apá kan oòrùn kọ́ lọ gẹ́gẹ́ bí irú ìtọ́sẹ̀lẹ̀ kọjá lọ yìí tó yẹ pé àwọn àyè kan òun ló dé, àwọn àyè kan kò débẹ̀. kí ìyípadà yìí kó sọ gbogbo ojú sánmà di tí ó dúdú báláwo, ìyẹn lábala tí wọ́n ń pè ní al-kushuf, ìyẹn wíwọ̀ oòrùn. ọmọ ìyá rẹ̀ òun ní al-khusuf, ìyẹn bìkà kìí ṣe bìkàf, òun ni pé òṣùpá òun wọ́ọ̀kùn ní tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ nínú èdè. wíwọ̀ oòrùn àbí wíwọ̀ òṣùpá èkíní kejì wọn kìí ṣe tí ọmọnìyàn máa ń kó àyà sókè lé lórí, torí pé ẹlòmíì ń fóònù àwọn ọmọ òun tọ́wọ́ àbí báyìí wọ́n máa jáde o, wọ́n máa lọ ibi iṣẹ́ o, wọ́n máa lọ sùkú o, wọ́n máa ṣe nǹkan kan o, kódà ọbẹ̀ lè sọ pé kí wọ́n máa kú òun yàrá bọ́ pálọ̀ níbi tí ìbẹ̀rù yẹn níbi tó dé. ìsìláàmù ẹ̀sìn Ọlọ́run ó ṣàlàyé gbogbo kí wọn fún wa, yálà ohun tí ó ti ṣẹlẹ̀ kọjá àbí tí ó ṣẹlẹ̀, kò sí nǹkan kan lórílẹ̀ ayé tí ó ṣẹlẹ̀ fún ẹni tó bá gbọ́ àgbọ́yé tí ń jẹ́ Islam tí èyí jẹ́ pé Islam ti gbà wájú, torí pé alukur'an ó kó gbogbo nǹkan ó kó sínú tányányá ni. sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ó sì fọ́ gbogbo ẹ̀ sí wẹ́wẹ́, ló fi jẹ́ pé wíwọ̀ oòrùn kí gbogbo ojú sánmọ̀ ò dúdú, wíwọ̀ ọ̀kùn oòrùn tí gbogbo rẹ̀ tí ó dúdú fún àwọn àsìkò díẹ̀ kó tó di pé ìmọ́lẹ̀ yẹn ó tún padà wá. ṣíṣẹlẹ̀ eléyìí kìí ṣe tí ọmọnìyàn tí ó kó àyà sókè, ohun tí a fẹ́ níbẹ̀ òun ní ká ṣe tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní ká ṣe. níbàámu sí hadith tí Mughira wọ́n gbà wá, ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa yìí pé inna shamsa dájúdájú oòrùn wal qamara àti òṣùpá ayatan àmì Ọlọ́run méjì ni min ayatillah nínú àwọn àmì ọba tí ń jẹ́ Allah la yankasifan li mawti ahad. àwọn méjèèjì
wọn ò ní pòórá kí wọn kàn wọ ọkùn nítorí ikú ẹnìkan wala li hayati àbí nítorí ìṣẹ̀mí ẹnìkan. ìyẹn ni wípé bí ó ṣe ṣẹlẹ̀ ń kì í ṣe pé ẹni ńlá kan kú àbí wọ́n bí ẹni ńlá kan rárá o kì í ṣe bẹ́ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé fa idha ra'aytuhuma ẹni tí ó bá rí ìkíní àti kejì torí pé oòrùn ọwọ́ ọ̀kùn àbí òṣùpá òun náà wọ́ ọ̀kùn ntí a sì ni pé fadi Allah ká bí ọlọ́run ọba àlekè ọlá ká máa ké pe ọlọ́run lẹ́yìn pé à ń ké pe ọlọ́run wasallu ká sì lọ kírun títí tí kurukuru àbí òkun tó wáyé tí ó fi dé tí ó lọ. hadisi ó wà nù Sahih Bukhari ó sì wà nù Sahih Muslim ó túmọ̀ sí pé gbogbo mùsùlùmí ìta ṣe Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló ti sọ fún àwọn kìí ṣe aburú kankan tí ọmọ ènìyàn wà kó àyà sókè tí ó kó ẹ̀mí sókè tí ò ní ṣe nǹkan kan mọ́ inú sẹ̀mí ayé ẹ̀ nítorí kọ́ gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ báyìí yóò ṣẹlẹ̀. ohun tá a lọ ṣe Ànábì asálàm sọ fún wa yẹn á bí ọlọ́run á sì kírun títí tí n tó dúdún tí ó fi padà nọ́mà sí ìmọ́lẹ̀ rẹ̀ èyí tí a bá rẹ tẹ́lẹ̀. irun tá a wá ń wí àsìkò wo láàkì àsìkò táàkì òun náà ni àsìkò tó bá ṣẹlẹ̀ kìí ṣe pé agbọ́rò pé yọ ṣẹlẹ̀ ìgbà yẹn a kàn àkójọ a lọ kírun rárá o ńgbọ̀ ọba ṣẹlẹ̀ òun náà láàkójọ tí a sì kírun níbàámu sí bá Nàbí Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣàlàyé rẹ̀ a sì kírun a wà mbẹ títí tí ó fi di wípé kurukuru àbí òkun tó wáyé yóò di tí ó lọ. àwọn àfọwọ́ ní mímọ́ wọ́n ní shuri'at wọ́n ṣe ìrun kíkí lásìkò tí oòrùn tó bá wọ́ọ̀kùn àbí tí òṣùpá tó bá wọ́ọ̀kùn raghbatan ila Allah lẹ́ni tí à ń rawọ́ rasẹ̀ à ń sojú kòkòrò sọ́dọ̀ ọlọ́run fi rọ́dì ni'mati dọ̀ láti lè bá a dá ìdẹ̀kùn ìmọ́lẹ̀ èyí tí a ti bá rẹ̀hún láti lè bá a dá padà tó bá ilé padà níta afẹ́ kọ́ ṣẹlẹ̀ sí wa níbi ìrun tá à ń ké ọlọ́run ti ní ó ṣẹlẹ̀ nù ọparí nù òǹkálùkù ó ṣètùká á padà sẹ́nu ṣẹ́ wa á padà síbi tí òǹkálùkù wa tí a ti ń ṣe ìgbésí ayé wa á padà bẹ́ẹ̀ láì ní kó àyà kankan sókè rárá bó ti wulẹ̀ kọ́ ma. àǹfààní ńlá lélẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà ní madhabu ìmáàmù wa Shafi'i wọ́n ní irun yìí a máa ń kí fi jami'il awqat ní gbogbo àsìkò tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ti ṣẹlẹ̀ hatta al-manhiyyu ani s-salat kódà tó yẹ pé àsìkò tí ká kírun tó jẹ́ èèwọ̀ òun ló ṣẹlẹ̀ á kírun yẹn níbàámu sí ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó fi lélẹ̀ fún wa. tí a bá ilé wá kí lásìkò tí oòrùn tọwọ́ kùn tá a bá ilé kí tó bá ilé lọ kì í sí pàtó wá tún yẹn kí padà wípé ńgbò ti lọ mo ẹsẹ̀ ń gbọ́ láago mẹ́rin ni mo ẹsẹ̀ ń gbọ́ láago mẹ́fà ni àbọ̀jọ́ kejì ni àbí lẹ́yìn ọjọ́ tó ti pẹ́ díẹ̀ mo ẹsẹ̀ ń gbọ́ ni àwa kí tí ó wà lè jẹ́ wípé òun ti padà nọ́mà bó ṣe wà ìrun kíkì náà ṣe kí ni o ti bọ́ nìyẹn gẹ́gẹ́ bí tí àwọn onímọ̀ sọ. mọ̀ tó bá jẹ́ wípé apá kan nú ẹ̀ òun ni ó ti mú ìmọ́lẹ̀ wá apá kan níbẹ̀ òkun yẹn sì wà ń bẹ̀ ìrun dín tá kì í gbà náà ní òǹdí wọn ìgbà tí gbogbo ẹ̀ ó fi ṣe kí ni o tí ó fi dín tí ọmọlẹ̀. ẹni tí ó bá rí tọ́lọ́n bá fi ṣe kò ń gẹ́ tó rí wíwọ̀ oòrùn tó di ti ọ̀paradà dípò mọ́lẹ̀ tó di tó dúdú ẹni tó bá rí inú tí Islam ń fẹ́ kíru ẹni bẹ́ẹ̀ ò ṣe òun ni pé al-ikthar mina dhikr kó ń tọ̀wọ̀n pọ̀ lẹ́yìn tí ọmọ rántí ọlọ́run wal istighfar
kó ń tọ̀ wọ́n pọ̀ lẹ́yìn tí ó mọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá lékè ọlá kó ń tọ̀ wọ́n pọ̀ lẹ́yìn tí ó mọ gbé títóbi fọlọ́run gbólóhùn Allahu Akbar kó ń tọ̀ nǹkan pọ̀ lẹ́yìn tí ó mọ ṣe sàárà wasa'irul qurb àti onírànràn àwọn nǹkan míì téèyàn fi máa súnmọ́ náà níbàámu sí àdìsí ti àwa Aisha radiyallahu anha tọ́gbà wá ó ní anabiwa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé fa idha ra'aytum dhalika tẹ́ ẹ bá rí tí ọ̀sán tó di òru àbí tí òru tó di tó paradà fadi Allah ẹbí ọlọ́run ọba àlekè ọlá wa kabbiru ẹsẹ̀ gbọ́dọ̀ Allahu akbar wa sallu kẹ́ẹ̀sì kírun wa tasaddaqu kẹ́ẹ̀sì máa ṣe sàárà àwọn nǹkan tó mọ èdè ènìyàn ń ṣẹlẹ̀ kìí ṣẹjọ́ kìí ṣe ìkáyà òkè kìí ṣe ìkórẹ̀wẹ̀sì àtúnirànra àwọn nǹkan míì èyí tí máa ń ṣẹlẹ̀ kódà Asma nínú ẹgbàá ọ̀rọ̀ tí wọ́n gbà lọ́tọ̀dọ̀ rẹ̀ qalat ó sọ yìí pé laqad amara an-nabiyyu sallallahu alayhi wa sallam bi'itaqa anabi Muhammad sallallahu alayhi wa sallam tí òru àbí ọ̀sán tó bá di òru anabi a máa pàṣẹ wípé oníkálukú tó bá ní ẹrú kó lọ tú ẹrú rẹ̀ lẹ̀ nítorí tọ́lọ́run ọba àlékè ọlá ta'ani at-taqarrubu ila Allah ta'ala nítorí pé òun tó ń wá àlékún ìsúnmọ́ Ọlọ́run ọ̀sọ̀ ẹrú dọmọlúàbí nítorí pé òru àbí ọ̀sán ó di òru nínú àṣẹ tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tọ́pa àwọn èèyàn òun lélẹ̀ lójú ayé rẹ̀ ó túmọ̀ sí wípé olówó nídìí kọ́ sákù ńlé kò nídìí kó fi lù ú lẹ̀ iṣẹ́ eré tọ́nà wọn bá lékè ọlá ń fẹ́ lọ́wọ́ rẹ̀ òun ni kó gbìyànjú láti ṣe nígbà ó bá gbọ́ wípé ọ̀sán yóò di òru kò nídìí ọ̀káyọ̀ òkè irun tá a wá ń sọ yìí wípé a kì í nígbà tí ọ̀sán bá di òru níbo láti kì í èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun ni wípé inú mọ́sálásí òun ni a ti kí irun yẹn irun tá a sì kí nínú mọ́sálásí irun tí ò ní ká pè ní a ní ṣẹ̀ṣẹ̀ pé bákan náà a sì ní ṣe ìkọ́mà gbólóhùn tí wọ́n kó gbogbo mùsùlùmí jọ òun náà ni as-salatu jami'a as-salatu jami'a irun àkójọpọ̀jọ kí onítọ́sẹ̀lẹ̀ gbogbo mọ́sálásí òun náà máa fọn rere rẹ̀ lóńkálùkù ó sì dárajọ sínú mọ́sálásí yẹn láti kí irun àkójọpọ̀ nítorí wípé ọ̀sán ó ti di òru. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó kírun yìí nígbà tí ń bẹ nínú sẹ̀rí ayé kódà Asma bintu Abi Bakr ó jẹ́ kó yé wa wípé kìí sí ọkùnrin nìkan òní máa ń dá kí bọ́kùnrin ó ṣe jáde láti lọ kí bẹ́ẹ̀ làwọn obìnrin náà jáde láti lọ kí nínú ẹgbà wọ́n tó gbà wá anna qalat ó sọ yìí pé ataitu Aisha ó lòun lọ bá ìyá wa Aisha radiyallahu anha zawju nabiyyi sallallahu alayhi wa sallam ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam hina khasafati shams nígbà tí oòrùn tó di ti ọwọ́ ọkùn tí òòsàn tó di òru ìgbà tó ń dọ́dọ̀ ìyá wa Aisha radiyallahu anha fa idha an-nas yusallu òun bá àwọn èèyàn òun rí àwọn èèyàn dẹni tí ń kírun ìrun ìtawà sàlàyé bí irú òun tá a kì gangan àti bá a ṣe ké níbàámu sí bí òun sẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam bó ìsàlàyé ẹ̀ fún wa ó ní hiya qa'imatun tusalli ìyá wa Aisha radiyallahu anha òun náà dúró lẹ́yìn tí ń kírun ó túmọ̀ sí pé irun yìí atọkùnrin àtobìnrin òun ni ó jáde láti lọ kí irun yẹn fọba tí ń jẹ́ Allah èyí tí àwọn onímọ̀ sì panupọ̀ sí òun náà ni pé inú mọ́sálásí òun ni a ti ké kótó ni pé a ṣàlàyé nípa kayfiyatu salat bá a ṣe kí irun gangan irun yìí nígbà tí a bá kí tán inú tí wọ́n fẹ́ fún wa lẹ́yìn rẹ̀ òun ni kútúbà ọ̀bánisọ̀rọ̀ ráńpẹ́ torí pé ọmọnìyàn ọmọ jẹ́ wọ́n ṣe nílànà wípé kí a ṣe kútúbà ba'da salat
lẹ́yìn ìrun ka khutubatil Eid bí wọ́n ṣe máa ṣe khutubatil Eid gangan nígbà mo ṣe hadith tí ìyàwó Aisha radiyallahu anha tó gbà wá ó ní inna nabiyya sallallahu alayhi wa sallam dájúdájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lamma faragha min as-salat nígbà tí ó kírun tán ìrun pé ọ̀sán ó di òru qama wa khataba an-nas ànábì dìde ó sì bá àwọn ènìyàn sọ̀rọ̀ ó dúpẹ́ fún Ọlọ́run ó sì yin Ọlọ́run lẹ́yìn ìgbà náà ó ń lọ sọ ọ̀rọ̀ tí a ti sọ síwájú yẹn wípé ẹ̀yin èèyàn ẹ lọ máa mọ̀ dájú wípé oòrùn àti òṣùpá àmì méjì ni àwọn méjèèjì nínú àwọn àmì Ọlọ́run ọba àlekè ọlá ọba tọ́lá rẹ̀ ga àwọn méjèèjì tí wọ́n bá wọ ọ̀kùn wọn ò wọ ọ̀kùn nítorí ikú ẹnì kankan wọn ò sì wọ ọ̀kùn nítorí ìṣẹ̀mí ẹnì kankan kẹ́ ẹ báyìí lè rí báyìí ẹni tọ́lọ́ ń bá ní ọkọ̀ wà ní orí yèèpẹ̀ tọ́lọ́ ń sì ní ó fojú gan ní ẹ̀ fàdí Allah kó ń tọ̀hún kó lékún lẹ́yìn tí wọ́n máa bí Ọlọ́run wakabiru ẹ máa ṣe gbóná Allahu akbar wasọ́lù ẹ sì kírun fọ́nà ọba àlekè ọlá wàtàsọ̀dákù bákan náà òun ni kí ẹ máa ṣe ìtọrẹ àánú. ọ̀nà tí a gbà tí a fi kí irun yìí kò sí ìyapa ẹnu láàrin gbogbo àwọn àfọ̀hún ní mímọ́ nípa wípé anna salata al-khushu' wípé ìrun pé ọ̀sán di òru rákà méjì náà ni ìyapa ẹnu ò sí láàrin gbogbo àwọn onímọ̀ àwọn àfa àwọn ẹni Ọlọ́run ibi tí ìyapa ẹnu wà òun ni wípé ọ̀nà wo lágbà tá a fi kí rákà méjì ni láì ní èméjì nù ṣùgbọ́n ọ̀nà wo lágbà tá a fi kí ibẹ̀ ni ọ̀rọ̀ àwọn onímọ̀ òun ló ti pín sí méjì ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni pé rákà méjì ni ṣùgbọ́n fi kulli raka'atin níbi rákà kọ̀ọ̀kan qiyaman á dúró nígbà méjì wa qira'atan á sì ka nǹkan nígbà méjì wa ruku'an á rùkú nígbà méjì wa sajidatan á sì ṣe ìforíbalẹ̀ lẹ́ẹ̀méjì ìyẹn ni wípé ìdúró méjì àti ìka nǹkan méjì àti rùkú méjì àti ìforíbalẹ̀ méjì ní ó máa bẹ fún rákà kọ̀ọ̀kan ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ fún táwọn onímọ̀ sọ eléyìí nínú hadith tí aṣáájú wa onímọ̀ pàtàkì ni Abdullahi ibn Abbas tó gbà wá ní radiyallahu anhu ó ní nígbà tí oòrùn tó wọ́ọ̀kùn láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ònsẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó kírun wà nasu ma'ahu àwọn èèyàn sì ń bẹ pẹ̀lú rẹ̀ faqama qiyaman ànábì dúró tawilan ní ìdúró tó gùn gígùn yẹn bí ìgbà tí èèyàn ké odidi súrátù Baqara ni níbi tí gígùn yẹn tó gùn dé lẹ́yìn ìgbà náà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí wà fẹ́ yẹ pé bí ìgbà kò jẹ́ pé ó parí súrátù Baqara ó wá rùkú orùkú yẹn tó náà gùn gan lẹ́yìn ìgbà náà kìí ṣe pé bó ṣe rùkú tán wá lọlẹ̀ ó tún náà ó dìde padà ó tún wá dúró ní ìdúró tí ó kéré sí ìdúró tàkọ́kọ́ bí ìgbà tí yẹn ké Suratul Baqara lẹ́yìn ìgbà náà òun ló tún wá rùkú ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ òun náà gùn díẹ̀ lẹ́yìn ìgbà yẹn òun ló gbórí sókè tó wá lọ forí balẹ̀ tí ìforíbalẹ̀ ibẹ̀ náà máa jẹ́ méjì ọkà nǹkan lẹ́ẹ̀mejì ó dúó lẹ́ẹ̀mejì ó sì forí balẹ̀ lẹ́ẹ̀mejì bó ṣe ṣe níbi rákà alákọ̀ọ́kọ́ yìí bẹ́ẹ̀ náà ni ó ṣe níbi rákà ẹlẹ́ẹ̀kejì náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn onímọ̀ sọ òun ni wípé nọ́mà rákà méjì náà ni ṣùgbọ́n níbi rákà kọ̀ọ̀kan ìdúró kan ni ìrùkù kan ni tí ó sì jẹ́ ìforíbalẹ̀ méjì bá a ṣe máa ń yan àwọn náfìlà yòókù ṣùgbọ́n èyí tí ó rinlẹ̀ jù òun ni kó jẹ́ pé ìka ọkọ sọ lákọ̀ọ́kọ́ yẹn a sì kéwú níbẹ̀ a ké sókè ni àwọn àpákanú àwọn àfà wọn ní a ké jẹ́jẹ́ ni afọlọ́lọ́run àfi bí ọlọ́run ìwọ̀nba yìí tí a gbọ́ yìí ọlọ́run ọba Allah jẹ́ kó wúlò fún mi àti yín gbogbo ògbà tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀ ọlọ́run ṣe wá lẹ́ni tí ó lè máa ṣe súnà tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run má pa wá láyà má fòrò wa wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àkọlọ̀ mẹ́lẹ̀sán sáàdù wa ní ẹ̀sán olóore ọ̀rọ̀ nípa kòsófù shamsi wa kòsófù kọ́mọ̀r òní àti gbọ́n kí ni súnà
kí ni tánàbí sọ pé ká ṣe bó ló ń gan sallallahu alaihi wasallam báwo ni ó ṣe ṣe. ìbéèrè tí mo fẹ́ kí ustaz wa kọ́kọ́ bá ní dáhùn àní tí gbà wọn ará lé láàyè. ìbéèrè ni wípé ìjọ lẹ́tọ̀ọ́ ká máa sọ pé tọ̀ ọjọ́ báyìí o ńlọrùn ọwọ́ kun o ọjọ́ báyìí o lòṣùpá ọwọ́ kun o kí ni ìjọba yìí lànà mu bàbá wa ẹni kẹfà alẹ́ sí lórí rẹ̀. lókùrúgbà tó bá ti dá sí pé kì í ṣe àwọn awòràwọ̀ àwọn òpìdán ni wọ́n bá sọ tó wájá sí pé ìmọ̀ ẹ̀kọ́ ni ló gbé àwọn èèyàn débẹ̀ tí wọ́n rí díẹ̀ so Islam ò tako ìmọ̀ kò tako ẹ̀kọ́ wọ́n wájá sí pé àwọn kan náà ń wọṣẹ́ ẹni tí ọmọ kọ̀kọ̀ tó ń péjọ báyìí ní nǹkan báyìí ó wáyé eléyìí ni ó jẹ́ èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam táwọn ẹlẹ́kọ̀ọ́ bá sọ bẹ́ẹ̀ tá a bá gbà wípé bí wọ́n ṣe wí ni wípé ọwọ́ Ọlọ́run ló wà tó bá já sí pé bí wọ́n ṣe wí ni tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run ló kádàrá tí ó bá sì rí bẹ́ẹ̀ ajá sí pé wọ́n mọ̀mù lómùnú wọn kò sí tọ́ta kó ṣẹ̀ríà ajá sí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n fi rinlẹ̀. náà ẹ ti wọlé o. waaleykum salaam wa barakatuh. alama mi naam. ẹ̀dá mo fẹ́ kẹ́ bá ní sàmálẹ̀ tó sábà máa ń tẹ̀lé. naam. nípa ibi tá a bá lọ ka Quran fún àwọn ọmọ ẹ̀ a máa rí inú àwọn afáàtà máa gbé pé ẹgbẹ́ kápẹ́ ẹran ṣíṣe rí àtìlẹ́yìn nílé ìní àbí bá ń kẹ́kẹ́ wọn. jazakumullahu khairan. kò sí kíka Quran tó béèrè fún ẹran yasin mú ẹ̀jẹ̀ káfí kìí sì gba adìẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń kà á lẹ́ni tí ń wá ojú re ọba tí ń jẹ́ Allahu ni kò sí kankan nínú àwọn kódà kéèyàn ka odidi alukur'an kìí ṣe pé odidi alukur'an yẹn ọwọ́ aṣọ di tún láàṣì kápá odidi àgbò àwọn èèyàn alálùjẹ̀nu tí alùjẹ̀nu wọn fẹ́ mu ẹ̀jẹ̀ tí wọ́n ti fa nǹkan míì pọ̀ mọ́ alukur'an àwọn ni wọ́n ń béèrè ẹran káka kur'an kò ní nǹkan kan ṣe pẹ̀lú kí a da ẹ̀jẹ̀ sílẹ̀ fẹ́ràn bá wù ọ́ jẹ nínú ilé rẹ tọ́ ọ pa kò sí ní tó burú mẹ́ ṣùgbọ́n yíká alukur'an kò béèrè fún nǹkan nínú àwọn nǹkan tí àwọn èèyàn tẹ́ mọ́ sábà béèrè fún wallahu ta'ala a'lam. ọlọ́run sẹ́yìn lẹ́sàn ni bàbá wa ìbéèrè mi tuntun bẹ́ẹ̀ ń bì ní pé ǹjẹ́ ẹ̀ṣẹ̀ táwọn èèyàn bá ń dá lọ́tún lọ́sì ǹjẹ́ lẹ́yìn náà sọ lè fa kí oòrùn ọ̀sádédé wọ́ọ̀kùn bí. ó lè fà á torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ kó yé wa nínú àlàyé ọ̀rọ̀ rẹ̀ síwájú pé ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀dá ìyapọ̀ Ọlọ́run àwọn ẹ̀dá ó máa ń fa nǹkan tọ́lọ́run fi máa ń kádàrá yìí pé kóòrùn kó wọ́kùn tàbí kó ṣùpá kó wọ́kùn tí ọmọ ẹ̀dá ènìyàn bá dúró déédéé tí wọ́n sì fẹ́ Ọlọ́run ọba irúfẹ́ àwọn nǹkan báyìí tí ọba tiẹ̀ wáyé yóò kéré púpọ̀ jọjọ wallahu a'lam. kọ́lọ̀ máa ní sàn ọ́sítàdù wa ní ẹ̀sán olóore lọ́tún lọ́sì àwọn tí a ní ká ṣe òní àti gbọ́n kìí sí pé àwọn àpéjọ pé ẹja lọ wò ó bí ó ṣe ṣẹlẹ̀ níbẹ̀ náà ká tún máa mutí níbẹ̀ náà ká tún máa wá fa sìgá ṣùgbọ́n ká jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run ọba kó wà nínú ẹ̀mí wa torí pé àpẹẹrẹ tá a rí òun ó ń túmọ̀ sí wípé Ọlọ́run ọba mi ń bí nínú tó bá ti di pé òòrùn tó bá ti di pọ́ bá wọ́ọ̀kùn lójijì tó ṣùpá tó náà tó wọ́ọ̀kùn lójijì Ọlọ́run bínú sáyé náà pé ẹ kíyèsára o kọ́lọ́run ọba kó ṣàánú wa kó má bínú sí wa kí ni tá a ṣe wọ́n ní ká sá kíjokíjo lọ síbi ìrun àdúrà ká pọ̀ ìrántí Ọlọ́run bá ká pọ̀ lẹ́yìn tí ó máa rántí Ọlọ́run sàárà ṣíṣe ìgbọ́lọ́run tóbi àtàwọn iṣẹ́ oríṣiríṣi lẹ́yìn tó ṣe pé àfi máa ń wojú rẹ̀ Ọlọ́run dákun Ọlọ́run má bínú sí wa o Ọlọ́run foríjì wa o Ọlọ́run ṣàánú wa o fìṣọ́ rẹ̀ ṣọ́ wa dáàbò rẹ̀ bò wá ìfọkànbalẹ̀ lódìndín bá ní jù sí orílẹ̀-èdè wa Nàìjíríà bí yóò ṣe máa lálẹ́ tòní ó ná ẹni tí ń tẹ́ gbìnrà tẹ́ fi ń gbọ́ wa nílé òun náà ni Ọ̀pẹ́yẹmí Hamzat olóòtú ètò ni Alhaji Abọ́ládé Al-Imam ọmọ ìyá yunus Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal títí ọjọ́ mẹ́jọ ma'asalama Ọ̀pẹ́yẹmí Adéwálé ló ń gbé sókè.